a kú dédé àsìkò yìí o, a kú kó lè dà yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà lówùúrọ̀ kùtùkùtù òní tí í ṣe ọjọ́rú Wednesday. Lónìí ni àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu káàbọ̀ padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Netherlands àti orílẹ̀-èdè Saudi Arabia, èyí tí ààrẹ ti tẹ ọkọ̀ létí láti bí ọjọ́ mélòó sẹ́yìn. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ń bèrè wípé ààrẹ Bọ́lá Tinubu wọn ò rí bàbá nílé ọba nílùú Àbújá, àti wípé kò sí ẹnikẹ́ni tó lè sọ pàtó ibi tí ààrẹ Tinubu ló forí lé torí wípé wọn ò rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn bárá ìlú sọ̀rọ̀ tó ń ti ìpolongo Báyọ̀ Ọ̀nànúgà àti ìfimúlẹ̀ kan eléyìí tí iléeṣẹ́ amóhùnmáwòrán ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi léde lówùúrọ̀ kùtùkùtù ní wọ́n ní lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́ Wednesday ni ààrẹ Tinubu ló balẹ̀ gùdẹ̀ sílùú Àbújá, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ètò ìṣèjọba rẹ̀ tó fi mọ́ akọ̀wé àgbà àtolórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ tí wọ́n ti kí ààrẹ Tinubu káàbọ̀ padà, wípé wọ́n káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, níbi tínú wọn ti ń dùn tí oníkálukú wọn tí wọ́n sì fi ayọ̀ tí wọ́n fi hàn. Wọ́n ní ìrìnàjò ọ̀hún tó gbé ààrẹ lọ sí orílẹ̀-èdè Netherlands àti orílẹ̀-èdè Saudi Arabia láti bí ọjọ́ 22 nínú oṣù kẹrin kó tó di pé ààrẹ padà sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Ẹni tó jẹ́ ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lóṣù kejì ọdún 2023 tó tún fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, eyín Peter Obi ló ti fi ojú wòye rẹ̀ lórí àṣẹ kan eléyìí tí ààrẹ Tinubu pa wípé gbogbo àwọn ènìyàn tó ń lo ìkànnì ayélujára àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní máa san owó orí báyìí tó ń ti àwọn owó kan. Kódà wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni yòówù tó bá ti ń lo ayélujára, yálà àwọn tó jẹ́ pé wọ́n fi ń ṣe fún òwò àti ọjà, tàbí àwọn tí wọ́n ń ṣe eré apanilẹ́rìn lórí ayélujára ló gbọ́dọ̀ fi ìkànnì ayélujára wọn ni wọ́n gbọ́dọ̀ fi orúkọ rẹ̀ sílẹ̀ lábẹ́ àjọ CAC, àti wípé wọn yóò máa sanwó orí tá a mọ̀ sí táàsì báyìí. Nínú ojú ìwòye ti Peter Obi ó ní ohun tó kànkán rèé nínú ìṣòro tó kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ó lóun wòye ìgbésẹ̀ èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ń gbé lábẹ́ ààrẹ Tinubu gẹ́gẹ́ bíi pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe, àti wípé wọ́n ti sọ àfojúsùn ìpinnu rere tí wọ́n ní fún orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọnù. Ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀, ó ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ti kọjá àrọ̀, wípé kí àwọn ènìyàn tí wọ́n ń lo ìkànnì ayélujára fún ètò ọrọ̀ ajé tiwọn kí wọ́n tún máa sanwó orí pẹ̀lú ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà àti okòòwò tó ń ti ọrọ̀ ajé ilẹ̀ yìí eléyìí tí ò sànmọ̀nà tí gbogbo rẹ̀ ti dorí kodò bí àdán tó rọ̀ mọ́gi Peter Obi wá ní òun yóò rọ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Tinubu wípé ohun tó kàn ní kí wọ́n mú ìdẹ̀rùn bá orílẹ̀-èdè Nàìjíríà bí gbogbo mùtúmùwalẹ̀ yìí bí àwọn náà yóò ṣe wà nínú ìrọ̀rùn tí ohun gbogbo yóò máa lọ sẹ́lẹ́sẹ́ bí a ti kọ̀wé rẹ̀, tí eku yóò máa ké bí eku, tí ẹyẹ yóò sì ké bí ẹyẹ, tí ènìyàn
yóò fọhùn bí ọmọ ènìyàn. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí o, òkú ìyá wèrè tí a ò gbọdọ̀ fi dá wèrè ní torí pé ó lè súnjẹ. Òun lòun ó rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n ní òye kíkún tó ń ti ọpọlọ pípé o láti súgbà ìrànlọ́wọ́ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gba owó orí lọ́wọ́ àwọn tó ń lo ìkànnì ayélujára fún ètò ọrọ̀ ajé wọn, ó ní ìjọba wọn mú ìnira kún ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ìjọba ìpínlẹ̀ Èkó mà ní wọ́n ti fi ìdùnnú àti ayọ̀ hàn síta báyìí lórí èrè gọbọi kan eléyìí tí wọ́n ní àwọn máa ń rí lọ́dọọdún o lábala ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò eléyìí tí gbogbo àwọn alámòjútó lẹ́ka iléeṣẹ́ ọba gbogbo ní ìpínlẹ̀ Èkó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ̀ iṣẹ́ takuntakun èyí tí wọ́n ti ṣe fún ìdá sáà àkọ́kọ́ nínú ọdún 2024 eléyìí tí wọ́n ti fi sọrí ètò ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú o wípé ọdún àkọ́kọ́ ní ọ́fíìsì fún ti sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ alámòjútó fún ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ ọ̀hún arábìnrin Abísọ́lá Olúsànyà sọ di mímọ̀, ó ló kéré tán ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n máa rí èrè eléyìí tó tó tírílíọ̀nù 7 náírà lọ́dọọdún o lẹ́ka ètò ọ̀gbìn. Ó ní pẹ̀lú bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tó yẹ kí wọ́n fi ṣètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kọ́ ilé sí. Ó ní èyí ò mú ìrẹ̀wẹ̀sì bá ìjọba ìpínlẹ̀ Èkó láti má kọ́ra àìsìkí mọ́ ètò ọ̀gbìn. Ó ní pẹ̀lú àwọn kátàkárà tí wọ́n ń ta ata, tí wọ́n ń ta àwọn nǹkan ọ̀gbìn, iṣu, ìrèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ìgbé ayé àti ìpèsè ayé fún wọn tòun ti àwọn àyè eléyìí tó dùn wò láti ṣètò ọrọ̀ ajé wọn. Ó ní gbogbo tọ́lákọ́bọ̀ èyí tí wọ́n rí lórí rẹ̀ òun ló jẹ́ kí èrè ọ̀hún kó gbémú gọbọi sí o tó fi jẹ́ pé ó kéré tán nínú ọdún kan wọ́n máa ń ṣe ìṣirò owó tó tó tírílíọ̀nù 7 náírà léyìí tí wọ́n pa wọlé o lábala ètò ọ̀gbìn. Lákòótán nínú ọ̀rọ̀ arábìnrin Abísọ́lá Olúsànyà tí í ṣe alámòjútó fún ètò ọ̀gbìn, ó ní ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o nítorí pé àwọn ṣì ń tẹ̀síwájú lójúnà láti lè jẹ́ kí èrè àwọn kó túbọ̀ máa rú gọbọi sí o lọ́dọọdún. Ó ní gbogbo ìgbìyànjú làwọn ti ń sà báyìí láti rí dájú wípé ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Èkó ó túbọ̀ fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa, pàápàá jù ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìpínlẹ̀ táwọn náà ń ṣètò ọ̀gbìn. Ó ní yóò túbọ̀ jẹ́ kí èrè ọ̀hún kó pọ̀ síwájú sí i gẹ́gẹ́ bí alámòjútó ọ̀hún náà ti jábọ̀ lánàá nígbà tóun náà ń sọ ẹ̀ka àti iṣẹ́ takuntakun tí ẹ̀ka iléeṣẹ́ ọba tó rí sí ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ṣe sẹ́yìn. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni. Wọ́n ní àwọn ènìyàn méjì kan ò tí ẹnikẹ́ni kò tí ì lè sọ orúkọ wọn àbí ibi tí wọ́n ti wá báyìí o
ni wọ́n ti fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó wáyé ní agbègbè ibùdókọ̀ àrò ní ìjọba ìbílẹ̀ ewékorò ní ìpínlẹ̀ Ògùn lánàá tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday látàrí oorun kan eléyìí tí wọ́n ló kùn dẹ́rẹ́bà tí ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan èyí tó lọ rárí wọ àárín méjì àwọn tẹ́rẹ́là eléyìí tó ń lọ lójú òpópónà. Gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn Fẹ́lifẹ́li TV èyí tó lọ sí agbègbè ọ̀hún láti lọ fi ojú ṣùnùkùn wò ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀. Wọ́n ní látàrí oorun eléyìí tí dẹ́rẹ́bà tó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota ọ̀hún tó wà eléyìí tó ń sùn ní ìgbà tó ń wa ọkọ̀ náà ń lómu láti sọ àfojúsùn nù, èyí tó sì jẹ́ pé nígbà tí ó fi lajú sáyé báyìí ó ti rárí wọ àárín àwọn ọkọ̀ àjàgbé tẹ́rẹ́là bọ̀gìnì méjì kan èyí tó mú ìpalára bá ẹni tó wa ọkọ̀ ọ̀hún àti ènìyàn kan eléyìí tó ní ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ FRSA eléyìí tó rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ojú pópó Florence Okpe ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní àwọn èèyàn tó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti gbé lọ sílé ìwòsàn báyìí tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ wọn títí di ìgbà tí ìròyìn ọ̀hún tó fi ń kóra jọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n jẹ́ gbajúgbajà adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Olúwaṣèyítán Alẹ́tilẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Ṣèyílọ̀, òun mà ló ti sọ̀rọ̀ bóde lórí ìgbésẹ̀ kan tí ìjọba àpapọ̀ tí wọ́n gbé láti máa san owó orí àti fíforúkọ sílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ń lo ìkànnì ayélujára yálà fún ètò ọrọ̀ ajé tàbí nǹkan míì tó ń pawó wọlé fún wọn ni. Ṣèyílọ̀ tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè yìí ni pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé yìí ti fi hàn wípé ìjọba yìí kò ní nǹkan tó dáa fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lásìkò tí a wà yìí, àti wípé ìpinnu ìjọba àpapọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ni ò sunwọ̀n rárá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ó ní ọ̀rọ̀ kan eléyìí tí Ṣèyílọ̀ sọ wípé ààrẹ Tinubu a máa sábà lò wípé let the poor breathe, let the poor breathe. Ó ní pẹ̀lú ọ̀rọ̀ yìí ṣó fi hàn wípé ṣé wọ́n fẹ́ kí àwọn tí wọ́n ní ìfọ̀n ní èèkàn, àwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mu, ṣé wọ́n ò lè mí báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyílọ̀ wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun yóò rọ ìjọba àpapọ̀ ní wípé wọ́n ti fi ọ̀tẹ̀ sílẹ̀, wọ́n ti ń pa làpálàpá ó ní ọ̀rọ̀ tí ààrẹ Tinubu sọ ní ìgbà ìpolongo ìbò tó ní let the poor breathe, ìpè ẹ jẹ́ kí àwọn tí wọn ò ní kí wọ́n ráyè mí ó ní ọ̀rọ̀ yìí ẹ̀dá rẹ̀ báyìí ló ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àwọn tí wọn ò ní ìfọ̀n ní èèkánlẹ̀ yìí ni wọn ò lè mí, wọn ò sì lè jẹ oúnjẹ mẹ́ta ní ojúmọ́ ńlá jẹ bí kò ṣe wípé ebi ti ń pa gbogbo mẹ̀kúnnù, kódà àwọn tí wọn ní tó náà ebi ti ń pa wọn Lákòótán nínú ọ̀rọ̀ Ṣèyílọ̀, olóhùn yóò rọ ìjọba àpapọ̀ láti tún àwọn èròǹgbà wọn gbé yẹ̀wò dáadáa kí wọ́n má fara ní ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n máa jalè tàbí ṣe àwọn iṣẹ́ ibi míì ló jẹ́ wípé ìkànnì ayélujára yìí ni wọ́n ti rí tọ́rọ́kọ́bọ̀. Ó ní bí wọ́n bá wá tẹ̀síwájú nípa fífi orúkọ sílẹ̀ tàbí owó orí sísan á ló jẹ́ wípé wọ́n fẹ́ lé àwọn ọ̀dọ́ yìí sí ìgboro láti di kanajọ́gbọ̀n ìjọ̀gbọ̀n tí ó máa ní àwọn ará ìlú lára tí wọn yóò sì máa jalè lójúkojú lójoojúmọ́ ni ó ní kí ìjọba àpapọ̀ kí wọ́n tún èròǹgbà wọn gbéyẹ̀wò gẹ́gẹ́ bí Ṣèyílọ̀ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹ̀yin ará, ìròyìn Fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ilé iṣẹ́ wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́rú Wednesday tí ó bá fi dojúmọ́ ọ̀la láṣẹ Elédùà tí ẹ tún máa bá ọ̀tún rẹ̀ ní ìpàdé. Mo gbà ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wa Fúnmi Adémúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.